ẹ̀yin èèyàn mi nílé fídíò náà mọ̀ ti dá wàhálà lẹ̀. Ó dá mi lójú pẹ́yìn tí ń wá bẹ́ẹ̀ ṣe wò ó torí pé àwọn kan ti wo fọ́nrán kékeré ibẹ̀ ṣùgbọ́n ẹ wá tí ìwò tó gùn tí ìdán gangan ti ṣẹlẹ̀, ìdán bàbá dán. Ẹ lọ sábàlá àríwísí, ẹ tẹ I need the video, I need the video. Ó ṣeé ṣe kó jẹ́ pé ǹtẹ́yìn ti wò, ó ṣeé ṣe kó jẹ́ pé kò gùn dáadáa. Nǹkan ṣẹlẹ̀ o, nǹkan ṣẹlẹ̀ o. Àṣàwọn ènìyàn ń dán mẹ́wàá wò nínú ayé. Gbogbo ẹ̀ níyàn nàná fún yín nínú ṣẹlẹ̀ yìí. Kí ló ṣẹlẹ̀? Torí pé fídíò òfin pílátífọ́ọ̀mù kò fààyè gbà tó bẹ́ẹ̀ pé kéèyàn ó gbé wá. Ṣùgbọ́n àwọn pílátífọ́ọ̀mù kan wà tó jẹ́ pé àwọn ènìyàn ó ṣe gbé sí. Ẹ sá lọ sí abala àríwísí, ẹ tẹ I need the video. Mọ́ bọ̀ ná kí n tó wá tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ fún yín ká tó wá mọ̀ tó ṣẹlẹ̀ láàrin Sisi Alágbo àtọkọ rẹ̀ èèyàn ẹnjìnìà Akeem ẹnjìnìà kọ̀rẹ́ òdòbòdòbò. Mo ti fi fídíò ṣe rí ọkọ Sisi Alágbo yẹn bọ̀bọ̀ yẹn ń dó yá tì bọ̀bọ̀ yẹn ń dún nǹkan yíyẹ pàbípà pàpà wọ́n tún fi ice block ẹ tún fi ice block sóbò ẹ tún fi ice block sóbò ẹ ń ṣẹlẹ̀ yá ọmọ yẹn twist lórí oko bó ṣe bẹ ẹ bí sábò fídíò tí mo analyze láwọ̀ yẹn bó ṣe bẹ bó ṣe ń tó ẹ náà ló ṣe bẹ lórí oko Sisi Alágbo gbà mo dáàbò fún ẹ wọ́n àtọkọ ẹ wá lọ gbódùn yìí wọ́n ló jẹ́ kí fídíò pọ́ta ẹ máa bọ̀ wá gbẹ́nu sí máìkì kí wọ́n ṣàlàyé bó ṣe jẹ́ fún wa ọkọ yẹn bọ̀bọ̀ yẹn engineer àbí lóko bọ̀ yẹn ó mọ òbòdó. Sẹ́yìn náà ti gbọ́n tákìmù ọkọ àwọn single mother sọ in tó dájú ni pé ẹ̀yin ò tí ì wo bíi talais block ṣùgbọ́n ẹjẹ́ àjọ bíra wa ta ló fi fọ́nrán síkànnì ayélujára. Ṣé ẹni tó mú ní role model ní òyìn òun Mẹ́wọ̀ọ́láká tíjà ń bẹ láàrin wọn àti pé kí ló ṣẹlẹ̀ láàrin wọn. Àgbọ̀n tí Mẹ́wọ̀ọ́láká àgbọ̀n tó sọ. Ìyá Ẹniọlá Sisi Alágbo náà ti jáde sọ̀rọ̀ implain tí ìyá sọ. Tọ́rọ̀nà náà ti dá wàhálà alẹ́ kódà Sisi Alágbo náà òun náà jáde sọ̀rọ̀. Kí ló náà sọ lẹ́yìn ìgbà tí fídíò náà tó di yẹpọnyẹrin. Ẹ má gbàgbé ẹ lọ sí abala àríwísí ẹ tẹ I need the video, I need the video. Torí pé nǹkan ṣẹlẹ̀ nínú ayé ẹ̀yin èèyàn mi. Ìyá Esabod ti sọ̀rọ̀. Gbogbo àwọn ènìyàn pátápátá àwọn èèyàn bíi ńláńláńlá online ni wọ́n ti analyse pé kí ló lè ṣẹlẹ̀. ń wàá mú wá fún yín ní kọ̀ọ̀kan. Ẹ jẹ́ àkọ́kọ́ gbọ́n tí Mẹ́wọ̀ọ́láká sọ lórí ọ̀rọ̀ fídíò náà kó tó di pé ká wá wò pé ta gan ló gbé fídíò jáde. ń wàá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ fún yín. Ẹgbọ́n tí Mẹ́wọ̀ọ́láká sọ. Ibẹ̀ Kọ́lá sọ tó sọ wípé ó dákú sórí obìnrin ní hòtẹ́ẹ̀lì tó ní òkú ẹ̀ ni wọn bá gbé táwọn ọlọ́ṣẹ́ lọ sọ́sìtì tó ní bó ṣe ń wọnú DM ní DM nìyẹn tó ń tòsí àwọn obìnrin. I have everything. Mo dẹ̀ bẹ́ẹ̀ wípé o kò tí ì pẹ́jù o ò lè fẹ́ bọ̀bọ̀ yìí. Ti ṣe ọkọ yàn. This is not the right person for you. I know your dirty past. Mo mọ bí tó o ti ń bọ̀, mo mọ tó o ti ṣe ó wà lọ́wọ́ mi tó jẹ́ wípé ará àta ò gbọ́dọ̀ gbọ́ ní rárá. Kì í tó o bá fi mí ṣe role model, kì í ṣe bó ṣe ń ṣe role model rèé. You are not a saint, kì í ṣe pọ́nmọ dáadáa ní ẹ̀fẹ̀ kan tẹ́lẹ̀. Mo rò pé yín náà ti gbọ́n tí Mẹ́wọ̀ọ́láká sọ. Ó lóun láwọn àṣírí kan tóun fẹ́ tú jáde. Ìdí nù táwọn ènìyàn fi wò pé Mẹ́wọ̀ọ́láká ló fi fọ́nrán síkànnì ayélujára. Ǹjẹ́ ní Mẹ́wọ̀ọ́láká ni àbó ńkọ́? Kí ni ìyá Sisi Alágbo gangan wá sọ lórí fídíò tó bọ́ síkànnì ayélujára? Torí pé ẹnjìnìà Akeem náà ó náà sọ̀rọ̀ o, ọgbẹ́nu sí máìkì o. Gbogbo ẹ̀ ní yọ fún yín lẹ́yọ kọ̀ọ̀kan tájọ wá gbọ́n tí wọ́n sọ. Ọlágbára o. Ẹni tí èèyàn bá ń ṣe lónìí kó máa ro tọjọ́ iwájú. Ẹ ń ṣerú nǹkan báwọn ẹ sì ń rìkọ́ọ̀dù ara yín. Kì í tún wá ṣe pé ẹ rìkọ́ọ̀dù ara yín pé ó wà lórí fídíò yín nìkan, ó tún wà lórí fídíò ẹni tó pè lọ́kọ rẹ̀ èèyàn ẹnjìnìà Akeem. Ẹ wo wọ́n bọ̀ náà ẹ jẹ́ àgbọ̀n tí ìyá tí gbogbo ayé mọ̀ táwọn náà fẹ́ sọ. Mo bẹ̀ yín torí Ọlọ́run. Mẹ́wàọ́láká ó sọ ní gbogbo ọ̀rọ̀ ẹ pé ó hate ọmọ mi pé ọmọ mi ló ń wá ẹ èyí ò tẹ̀ kàn mí. But tí gbogbo ọmọ Nàìjíríà ní gbogbo ibi kíbi tẹ́ bá dé àánú Ọlọ́run máa fọ̀nù ayé o. Mo mẹ́jọ Mẹ́wàọ́láká wá bá yín kí ló tó block ọmọ mi. Ó dẹ̀ sọ pé ó fẹ́ tú àṣírí báwọn àṣírí kan wà lọ́wọ́ fẹ́ tú. Jọ mo bẹ̀ Mẹ́wàọ́láká tú àṣírí jẹ́ kájọ tú jáde. Àṣírí tó ní ọmọ tèmi ò fọ́kọ káàkiri o.
àṣírí yẹn wà lọ́wọ́ tèmi èmi gan máa sọ gbogbo àgbo viral nípa ọkọ tuntun tó máa ń ṣẹ̀ṣẹ̀ fẹ́ ọkọ Akeem ó pè ní jìgúlò àmì màgbà ó wá pé ọkọ Mẹ́wàá Láká mo bẹ̀ ẹ́ o bá ìyàwó ẹ̀ sọ̀rọ̀ kó jáde mo fẹ́ kí ìyàwó ẹ̀ Mẹ́wàá Láká kó wá tú àṣírí tó fẹ́ sọ gbogbo. ọ̀rọ̀ náà wá ti di gbàgbós láàrin Mẹ́wàá Láká, Sisi Alágbo, Engineer Akeem. ìyá Sisi Alágbo náà ti jáde sọ̀rọ̀ pé Mẹ́wàá Láká ò ní àṣírí ọmọ àwọn kankan tó lè tú. Lẹ́yìn ìgbà náà ni fídíò wá jáde. Ọlágbára o. Oríṣiríṣi nǹkan làwọn ènìyàn ti ń sọ lórí fídíò náà. Àwọn kan ló ti pẹ́ pé kó tó di pé Sisi Alágbo kó tó di pé kò nílé ọkọ rẹ̀ àná ni ó ti sòsì yẹn pé ara nǹkan tó mú kó lé ọkọ rẹ̀ àná gan-an nù. Pé lẹ́yìn ìgbà tó kò lé ọkọ rẹ̀ àná ló wá wò pé kàkà kíkú mọ́jẹ̀ ṣèṣe kóun ò ya kó fi ṣàwàdànù lọ́wọ́ á wò pé fọ́nrán tó gbóhùn kúrò níbẹ̀ àfi kóun ò kúkú ṣe ní pé ọrùn oṣù làparò ó kú sí ló fi wá jẹ́ pé òun àtẹ̀ntì ẹjọ́ sí èèyàn Engineer Akeem Engineer Correct òdòdó ló fi wá padà ní a fi wá padà jọ fẹ́ra. Gẹ́gẹ́ bí àwọn ènìyàn àwọn tó mọ̀ tán náà gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ ìgbà tó ń bọ̀. Wọ́n tún wá ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí lọ́wọ́lọ́wọ́ wọ́n lóun àti Engineer Akeem náà wọ́n ní wọ́n tún ti jọ pín gààrí látàrí pé wọ́n ní pé lẹ́yìn ìgbà tó wà nílé Engineer Akeem tán sẹ́mọ̀ pé kò sí tá a bá ti ṣe ìbòlò tí ò ní rùngbẹ́ in tí wọ́n sọ là ń sọ torí pé àwọn ò fi bẹ́ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí analysis táwọn ènìyàn sọ níkànnì ayélujára wọ́n ní lẹ́yìn ìgbà tó wà nílé Engineer Akeem ó tún fẹ́ máa dánrú tó dánwò lẹ́yìn ìgbà tó wà nílé ọkọ rẹ̀ àná ló tún fẹ́ máa dánwò ní Engineer Akeem náà ti wá rí pé in tó gbú kúrò níbi alákọ̀ọ́kọ́ ó tún ti fẹ́ ṣẹlẹ̀ sí ọ níbi ẹlẹ́ẹ̀kejì òun náà wá wò pé ìpá tá a pe léwúrẹ́ àpọ̀dọ̀ ìpá tá a paládìẹ àgbọ̀dọ̀ pe léwúrẹ́ bẹ́ẹ̀ tá a bá tiẹ̀ pe léwúrẹ́ bẹ́ẹ̀ ó yẹ kó màálù náà wá sí kíni o kó wá sí làákàrẹ̀ ó màálù Engineer Akeem òun náà kàn tètè wo kíni o ṣùgbọ́n bá a ṣe wá ń sọ̀rọ̀ wọ́n wá ní pé Engineer Akeem èyí ọkọ Sisi Alágbo ẹlẹ́ẹ̀kejì wọ́n lòun ló fi fọ́nrán síkànnì ayélujára. Àwọn kan ní ẹ lọ sábàlá rí sí ẹ tẹ I need the video ẹ tẹ I need the video. Ọlágbára o nǹkan ṣẹlẹ̀ nínú ayé.